ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa lórí ìkànnì yìí, ẹ tún káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí orí ìkànnì yìí lẹ́yìn ìtàgé. Ibí yìí la ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn sinimá. Movie review ní bíbà yìí wà fún, níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá èdè Yorùbá. Bóyá sinimá tá a ti wò tipẹ́, èyí tó ń bọ̀ lọ́nà, èyí tá a ṣẹ̀ṣẹ̀ wò, ibí yìí la ti máa ń sọ nípa ẹ̀. Tẹ́nì bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin kọ́kọ́ láǹfààní láti máa bá ìkànnì yìí pàdé lẹ́yìn ìtàgé, ẹ jọ̀ọ́ ẹ bá a subscribe sí bíbà yìí kẹ́ ẹ sọ fún àwọn ọ̀rẹ́ yín pé ìkànnì kan wà tó ń jẹ́ lẹ́yìn ìtàgé. Ìkànnì yìí máa fún yín láǹfààní láti mọ sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde tàbí ìta tí ń wò tí kì í ṣe pé ẹ kàn máa lọ waste data yín dànù lórí YouTube. Kí wá nìyí tí mo mú wá fún yín lónìí? Àpasínú látọwọ́ Lanre Adediwura. Gbogbo ẹ̀yin tí Adediwura, bóyá ẹ jókòó ẹ jẹ́ a jọ wo eléyìí ká sọ nípa ẹ̀. Àpasínú, ṣé apá kejì ń bọ̀ àbí kò ní sí apá kejì? Ṣé ẹ sì máa rí apá kejì àbí ẹ ò ní rí apá kejì? Ṣé bíbà yìí náà ló máa tán sí? Èdùmàrè fún wa lọ́mọ rẹ̀, ọmọ tó máa gbẹ̀yìn wa. Kì wá ń ṣọmọ tó máa gbẹ̀yìn wa nìkan, bí ìṣọmọ tó máa gbẹ̀yìn tó máa tún ẹ̀yìn wa ṣe. Gbogbo abiyamọ ayé, Èdùmàrè á fi àánú wa sí àwọn ọmọ wa lójú o. Èdùmàrè dẹ̀ ní ṣe àwọn ọmọ wa ní ọmọ ìyá Awùsá tí wọn ò fẹ́ ríra wọn. Sinimá Àpasínú yìí ó ní ọgbọ́n, ẹ̀kọ́ lóríṣiríṣi nínú. Bẹ́yìn náà báwo lẹ máa mọ nǹkan tí mò ń sọ. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín o wípé sinimá yìí ó ti tó bí ọdún bíi mélòó kan tí wọ́n ti ṣe sẹ́yìn. Torí ẹ̀yin tẹ́ ẹ bá wò, tẹ́ ẹ bá tiẹ̀ kọ́ rí Lanre Adediwura, ẹ rò wípé bàbá ń ṣàárẹ̀ ni. Kò ṣàárẹ̀ o. Sinimá yìí ti ṣe bí ọjọ́ méjì mẹ́ta. Àwọn òṣèré tẹ́ ẹ máa láǹfààní láti bá pàdé ńbẹ̀, ẹ máa rí Dr. Bukola Adébáyọ̀, Lanre Adediwura fúnra rẹ̀, Rotimi Salami, Jídé Awóbọ́nà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré lẹ máa láǹfààní láti rí ńbẹ̀. Bẹ́ẹ̀ bá wò, gbogbo wọn ni wọ́n sì wà ní kéékèèké tí wọn ò tí ì fi bẹ́ẹ̀ lómi lára bí àsìkò iṣẹ́ mọ̀ pé ní ìsìn gbogbo wọn ti jọbẹ̀ ẹ̀yin náà lẹ wo Àpasínú lénìí. Ó ti ń ṣò lórí Adediwura TV, Lanre Adediwura TV lórí YouTube. Tẹ́ ẹ bá tún wá wò ó níbòmíì, ẹ̀dá sinimá ni ìyẹn ò bójúmu tó. Ẹ̀dá sinimá ni ẹ lọ wò lórí Adediwura TV lónìí. Ó dùn, ẹ̀kọ́ wà ń bẹ̀ gbogbo kan sí. Ṣẹ́yìn lẹ rate sinimá yìí, kí lẹ máa rate ẹ̀ sí over 10? Báwo lẹ ṣe máa rate ẹ̀? Scene wo ló wà ń bẹ̀ tó jẹ́ pé no scene yìí ó ní agbára. Ẹ máa wo bí wọ́n ṣe ṣe poster gan apá ìyún thumbnail ẹ̀, ẹ wo bí wọ́n ṣe ṣe tójú gbogbo wọn gún régé. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ wo sinimá yìí ẹ mọ̀ pé òjò ti ń pagún bọ̀ ọjọ́ pẹ́. Sinimá yẹn dùn, ó dẹ̀ nítumọ̀ gbọ́ngbọ́n kan sí. Ó tún fi bẹ́ẹ̀ dùn ju àwọn sinimá kan tó ṣẹ̀ṣẹ̀ ń jáde láyé ìsìn lọ. Àwọn òkú ní sàn kankan. Ṣùgbọ́n ìtẹ́ ẹ bá rí tá a bá review bíbá yìí, òun ni kẹ́ ẹ wò, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Òun lẹ láǹfààní àti wò. Àpasínú part 2 ó wá ń bọ̀ lọ́nà, àbí ibi tó tán sí yẹn lẹ́yìn lérò. Ó tiẹ̀ ti pẹ́ tí Lanre Adediwura ti ṣe sinimá yìí. Bóyá kúkú ṣe reloaded àbí kí lẹ rò? Àpasínú reloaded, bóyá kí ó ṣe é jáde káwọn èèyàn náà lè tún jẹ àǹfààní yẹn, torí sinimá yìí ó dùn, ó dẹ̀ worth time wa lóòótọ́, ó worth wíwò wa lóòótọ́. Ẹ wo èyí tó dùn nípọ̀ lọ́rọ̀ ẹni jàre, kí n ṣe gàyà kí n ṣẹnu dédé síbí. Ẹ̀yin láǹfààní láti subscribe sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé tó bá jẹ́ ìní nígbà àkọ́kọ́ tí ẹ ṣe ń rí. Ẹ bá a subscribe sí bíbá yìí kẹ́yìn náà darapọ̀ mọ́ àwọn tí ó máa rí notification wa tá a bá ti ń drop film tuntun. Ẹ ṣé gan-an, God bless you so much.